Baki, kẹ́yà kan rè ó fẹ́ fojú jọra Róbí. Kónkó lórí àwo. Ó ní braid. Tó bá pọ̀ ní braid, ó máa mọ̀ padà rìn. Yàtọ̀, na we dey talk the word. Ibi ilé ọ̀hún lé gidagodo pẹ̀díyẹ ní Yàínà Nairobi, Kenya. Ẹ̀yin máa ń sinmi, wọ́n ti lù ú. Èmi kọ́ ló lù o, wọ́n lu passport mi ni o. They knock my passport America. Ṣé wọ́n ti fún ẹ ní American visa rí? Jẹ́ kọ́ mọ̀. Àwa lójú industry. Jẹ́ kọ́ mọ̀. Ṣáńgá. You blow. Your face show. You go show. Over stress ni wọ́n rí mi. Tógo bá dé. Ògo. Atuwafi ataya ológo bọ̀. Grace no dey tire me o. Grace no go tire me o. I wan dey shop Grace. They don knock my America. Ìyá ọ̀tọ̀. A ti fún mi ní visa o. Wọ́n ti fún mi ní visa yẹn fáǹsì mi. Ẹ kí mi kú oríire. Mo wà ní Kenya báyìí. Mo wá ṣe show ní ìyá ọ̀tọ̀. A ti fún mi ní America ni mo bá wo passport mi náà bá lẹ̀. United States of America ìyẹn mi ọmọ ọlọ́run Zazu. Ẹ márùn ní mo lọ́wọ́ fún mi ẹlẹ́kẹ̀ẹ́fà wọ́n fún mi. Ó ti lọ gbà ó gẹ́gẹ́ ìyẹn ọ̀tọ̀. Àwọn lójú industry àwọn là ń blé lọ́wọ́. Ó blow ẹ̀yin máa top chat kémi máa top word. Ọlọ́run tí ẹ̀yin ọ̀tọ̀ ẹ̀yin fáǹsì mi, you can call me Tony Montana Americana. Ìyẹn ọ̀tọ̀ èèyàn tó ti lu pálí ẹ̀ wọ́n ti lu mi tí ì lọ ni. Ọlá some kind of show tí mo ti gbà ni. You know now, I dey Kenya now, Kenya ni mo wà, I dey Nairobi. Àmọ́ show tí mo ti gbà oríṣiríṣi. I don collect shows for America. Advance me mama, I'm coming on a date. Na God dey run am, God dey. Where we dey go, God dey. Ẹ̀yin tẹ́ bá pàdé mi lọ́nà gan lọ́ngàn lẹ́yìn kan dúró dé. Abẹ́rẹ́ ni. Ọmọ ẹlẹ́wọ̀n, ìyá ọ̀tọ̀. I'm proud of myself. Ìyá ọ̀tọ̀, wọ́n ti fún mi l'Amẹ́ríkà, wọ́n lù ú. Mo ń kó sẹ̀nẹ́sàn lọ o, gbogbo àwọn fámílì mi mo ń kó l'Amẹ́ríkà o. Ẹ kí mi kú oríire o. Americana, Tony Montana. Àmọ̀ ìyá mi nà God dey run am. Ìyá ọ̀tọ̀. CEO ìyá DPO. Èmi àtọ́ Ọlọ́run la jọ ń pín owó. Ṣé ń bá o? Ṣé ẹ tún wá ń rí o? Federal Government Ability ọmọ ìjọba ni. Wèrè ló ń pè, ó ti padà wọ Amẹ́ríkà o. Ẹ kí mi kú oríire. Èmi àtọ́ Ọlọ́run là ń pín owó, èmi ni CEO. 100% ọ̀dọ̀ mi ló ń dé sí. Ọlọ́run ò bá mi pín owó o. Ṣé ẹ rí? Ẹ kí mi kú oríire o. Bí mo ṣe ń ṣoríire sí ni mo máa bìsà sí. Kẹ́ni máa fàájà oògùn owó rẹ̀ jim. If you no get money, ọ̀làyé mi kó dúró ìṣùwà o gẹ̀gẹ̀ o. Ẹ̀yin máa ń sìn, wọ́n lè padà gbé mi débẹ̀ o. Wọ́n lù ú. Ṣé ń jẹ Bàkí? Bàkí kẹ́yà kan rè ó fẹ́ fojú jọra Róbí. Ẹ ṣàlàyé kan tó ń jẹ́ bílíkìú tó bá fẹ́ tò sọ́dọ̀ bílíkìú tó ní àwọn átìsì kan wọ́n ti ń béèrè lọ́wọ́ mi nípa àwọn náà fẹ́ tò sọ́dọ̀ bílíkìú. Mo á ní Grammy promoter rí bílíkìú o. Àyẹ̀lẹ̀ yóò súnmọ́ ọkọ mi o. Ọ̀hún ṣe ọkọ mi promoter o. Àyẹ̀lẹ̀ yìí tó bá ti blow ló máa dọ́dọ̀ àwọn eléyìí o. Tó bá ti blow ló máa tò sọ́dọ̀ àwọn bílíkìú. Ẹni okay àti blow àtọkọmi kọkíù. Okay, how many percentage lè máa fọ́ kọmi? 80-20. Ṣé ẹ̀rọ ọmọ ẹ̀lẹ̀ yóò lè? 60-40 ní bílíkìú o. Tó bá fẹ́ kíù lọ́dọ̀ bílíkìú 60-40 ní fún ọ tó ti blow kọ́. Ìyẹn ọ̀tọ̀. Ìyẹn ọ̀tọ̀. Ọjọ́ gbọ́. Bílíkìú ti fẹ́ pa mí.
ó máa kíw sẹ́dẹ̀ bílí kíw òbúlò náà àti òbúlò ó máa kíw. Kókó lórí àwo.